Gani jàre àwọn náà wà lára àwọn tó balẹ̀ káàárọ̀ òjíire jẹ́ gbogbo wọn ti kú dànù báyìí wọ́n fi wá sílẹ̀ sínú wàhálà. ẹ jẹ́ kó tú wa sílẹ̀ ẹ jẹ́ ká wọnú gbọ́dọ̀ lọ bá wọn pàǹdìtì yìí inú bọ́ lẹ́ Yorùbá ló ní àwa la níbẹ̀ náà èmi gẹ́gẹ́ bí Akérédolú Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́ Yorùbá kò sí bàbá ààrẹ pé wà táwọn dáhùn but ààrẹ ń dúró de ọ̀dà ni without order kò sí bàbá ààrẹ lè ṣe. ṣé Gani ló dá OPC sílẹ̀ àbí bàbá Fáṣẹ̀hùn? dọ́wọ́ pé social media tí ẹ fẹ́ máa fi ààrẹ wé Sunday ẹ bàbá ó ṣe lọ́wọ́ Sunday kò fọwọ́ fẹ́ fi rẹ̀ ìwé wa kò ṣe pé tẹnu ẹ̀jẹ̀ ká fẹnu lẹ̀. ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú olóyè Sunday Igboho help condition ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú ààrẹ Gani Adams help condition lẹ́yìn. ẹ tó ṣẹ̀ṣẹ̀ ń pariwo Gani ìlú Gani wọ́n ti fẹ́ kidnap wọn tán kí ló ń ṣe sí. ọ̀rọ̀ tó ràn mọ́ bíi iná ọyẹ́ káàkiri ayélujára àti jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nípa àìsí ààbò tó péye pàápàá jùlọ lórí ètò ìṣèjọba àwarawa tá a wà yìí níbi tí àwọn kan ti ń pariwo wípé irú ayé wo rèé pé kí Ọlọ́run kó yọ wa nínú làásìgbò tá a wà yìí bẹ́ẹ̀ ò bá gbàgbé ó lé ní oṣù kan tó lọ sí oṣù méjì tí àwọn agbésùmọ̀lì lọ sí agbègbè Oríire níbi tí wọ́n ti kó àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ níbi tí àwọn èèyàn ti ń pariwo wípé irú kí ló ṣubú tẹ̀ wá yìí ìyẹn nílẹ̀ Yorùbá nígbà náà ni àwọn èèyàn ń retí Ààrẹ Ọ̀nà Kakanfò kó sọ̀rọ̀ lórí ẹ̀ àti pẹ̀lú pé kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó gbàsọ ogun wọ̀ wípé ogun ti yá o ṣùgbọ́n ṣá o Sunday Igboho jáde gbayagbaya nígbà náà wípé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fóun láṣẹ àti ìjọba àpapọ̀ kí òun lè wọlé tọ̀ àwọn agbésùmọ̀mí yìí ohun tá a gbọ́ náà ni pé agbára òun náà ni wọn ò fún Sunday Igboho nípa bẹ́ẹ̀ Sunday Igboho dá ẹgbẹ́ kan sílẹ̀ tó pè ní Ìlú Ẹkùn níbi Sunday Igboho sì wá ń gbìyànjú yìí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Sunday Igboho ti wá jáde gbayagbaya wípé ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè wípé Sunday Igboho la lè fi wé ọmọ ọkọ Yorùbá èyí ni tí ò fẹ́ kí àwọn Fúlàní agbésùmọ̀mí kó pa àwọn èèyàn ẹ̀ ibi tí àwọn kan ti wá nà ká lébù sí Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá èyí ni Gani Adams ṣùgbọ́n ṣá o Ààrẹ Al-Maroof ti jáde gbayagbaya lórí ọ̀rọ̀ ọ̀hún kí ni Ààrẹ Al-Maroof sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó tilẹ̀ yẹ sí pé Yèyé Afọlábí àti Ààrẹ Ọ̀nà Kakanfò wọn kì í kó kinní ọ̀hún là tẹ́lẹ̀ ṣùgbọ́n ṣá o àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ti fa Yèyé Afọlábí lọ́yàn débi pé Yèyé Afọlábí ti fọ̀n mú báyìí lórí ọ̀rọ̀ Sunday Igboho àti Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ sì gbọ́ ohun tí Yèyé Afọlábí sọ ó ti fọ̀n mú o ó sì ti bínú sọ̀rọ̀ ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ wọ́n á jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń gbọ́ wa tàbí tẹ̀yìn lólùfẹ́ wa ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni bá wa tẹ̀ sójú ẹ̀ bá wa dọ̀rẹ̀ káà náà ó sì bá yín dọ̀rẹ̀ ẹ̀ wá mú ìgbàgbé o láì tí àgbo pélébé tí ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọmọ àrùn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò jẹ́ máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ̀já tààgò tó wà lẹ́gbẹ̀ẹ́. Sunday ò gbé £1 fún mi Igboho òòṣà ò fún mi ní ṣíṣì ṣùgbọ́n ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire ni mí ilẹ̀ wa ò dẹ̀ ní bàjẹ́ ẹ̀yin tẹ́ bá ń fẹ́ kílẹ̀ wa bàjẹ́ máa rìn dànù ẹ̀ rìn tèfètèfè àní gbúrò yín mọ́ láyé ìwọ olórí burúkú olòṣì ẹranko agbọ́pọ́mọ kékeré ni ẹ̀wọ̀n níṣe ló gbójọjọ orí ẹ̀ lọ tán bá fi wà àti Gani mẹ́nu kúrúburú sílẹ̀ ta lájú nínú ìwà tiẹ̀ láíláí lèèyàn ti lè ṣeṣẹ́ lọ́dọ̀ èèyàn ó sọ wípé OPC ní Sunday Igboho tẹ́lẹ̀ fine ṣé Gani ló dá OPC sílẹ̀ àbí bàbá Fáṣẹ̀hùn ẹ̀ ń pariwo orí burúkú pé bàbá wípé Gani jàyà ó jàyà OPC ìyá OPC ìyá ilẹ̀ Yorùbá wo ló jẹ ṣé kì í ṣèjà tóun àti bàbá Fáṣẹ̀hùn ń jà ní Mushin ló dá wàhálà sílẹ̀ tó bá sọdọ́ ó ṣe àná ìsìn wọn ní on life kan arrest ẹ̀ abẹ́ ti ya wèrè jẹ́jẹ́ ti tèmi ni mo dúró tó sọ pé máa ti ro ni ẹ tó fẹ́ gbọ́rọ̀ máa dẹ̀ fún ẹ normal máa fún ẹ bó ṣe like kò sépè tó kù tó ṣẹ́ àkọ́kọ́ oníṣe ni Sunday gbowó fún mi ó rí pẹ́ rọ́kọ ni ẹ ó fi hàn wípé gbogbo ariwo tó ń pa lórí Facebook yẹn ṣe ni ààrẹ gbowó fún ẹ àbí abẹ́ ṣí èrè abẹ́ fẹ́fẹ́ di ara yín síta kábà yín fẹ́ síta à ń sọ̀rọ̀ nípa ilẹ̀ wa tẹ́ bá wà responsible tẹ́ bá jẹ́ èèyàn gidi tẹ́ bá jẹ́ èèyàn alálùbáríkà tí Sunday Igboho bá ṣe OPC rí tó bá tó stage tó dìde pé bó ṣe ń pa àwọn èèyàn òun ipe ara òun ò gbá ìdùnnú ló yẹ kó jẹ́ àti wá àtọ̀gá ẹ torí yín bá pé papọ̀ ìdùnnú yín ló yẹ kó jẹ́ pé ẹ kò tún rí lára ọmọ yín tó dìde mo rò pé ó yẹ kẹ́ fọwọ́sowọ́pọ̀ fún ni kẹ́ support ẹ with everything kò tiẹ̀ sí èèyàn tó yẹ kó gbọ́ ṣùgbọ́n torí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ ìjọba ẹ ń retí approval kí Tinubu lè gbowó sílẹ̀
kẹ́lẹ̀ lọ fi ra ìbọn ìgbà tí yín ti lọ ẹ ti ṣòfò ẹ wúlò fún wa kí ni ìtumọ̀ OPC kẹ́dóyàwó oníyàwó ọkọ àtìyàwó tó ń jà kẹ́nu ọkọ bí ètò akú kẹ́ padà wá máa báyàwó ẹ̀sùn kẹ́ máa mọ̀ gógóró káàkiri orí street orí kọ́nà kẹ́ máa mọ̀ gógóró káàkiri ládùúgbò kẹ́ máa fa wàhálà unnecessary ìyẹn nìkan lẹ́mọ̀ wàhálà ṣẹlẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo kiri online tẹ́ bá dáńtọ́ tẹ́ bá kájú ẹ̀ ẹ̀yin náà ẹ̀kọ́ ọmọ ṣẹ̀bẹ́lẹ́ ní boys ìbọn tẹ́ ń lò láyé OPC ńkọ́ àwọn ìyá tó sọ wípé ìbọn ò kì í ràn wọ́n láyé OPC ńkọ́ àwọn bọ̀bọ́ tó sọ pé ìbọn ò kì í ràn wọ́n láyé OPC ńkọ́ ṣé gbogbo wọn ti kú tán ni àbí wọ́n ti padà lẹ́yìn Gani ṣé gbogbo wọn ti kú tán àbí wọ́n ti padà lẹ́yìn Gani ìwọ wá bọ́ síta ó wá bẹ̀rẹ̀ sí ní pariwo bí ajá mi ló pa ó wá ń gbó káàkiri online aláìní ìtìjú àgbàlagbà tó bá bímọ alálùbáríkà wọn á pè ẹ́ wọlé wọn bá ẹ wípé èyí tó ń ṣe yóò ṣì ló ń bá ó ṣí àtòṣì ló ń bá ó ò nírònú wọ́n pa àwọn èèyàn yín wọ́n pa ìran yín ẹ̀dẹ̀ sí bọ́sọ̀ láyé wá ń jàjà ẹgbẹ́ ò ń jàjà APC ò ń jàjà èrò ẹkùn lórí burúkú ni yóò yẹ kẹ́dùn ọwọ́ bojú ìwọ wá ń sọ pé Sunday Igboho gbowó fún mi má jẹ́ kí n tàn ẹ́ tó bá ṣe Gani Adams ló wà nípò Sunday Igboho lẹ́ni màá support Gani torí pé gbogbo nǹkan tílẹ̀ wá ṣà máa fi dá lèmi dúró lé lórí ẹranko burúkú ẹranko gbogbo ìwà tẹ́ ń wù gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá ó fi yé wa gan pé ẹ̀yin gan oró inú yín ó ju ti Fúlàní tí Ìgbòho fẹ́ lọ bá nínú igbó lọ ẹ̀ẹ́dẹ̀ ṣera yín láṣẹ Ìdùmarè láṣẹ àwọn tó tẹ̀lé idó olórí burúkú ẹlẹ́sìn ó fèèyàn ti tiẹ̀ sílẹ̀ ṣé Gani wàlà ni ṣé Gani wàlà ẹ̀yin olórí burúkú olòṣì ọ̀gá OPC wọ́n gbé ní Kwara State ọ̀gá OPC ó wà lọ́wọ́ kidnapper ẹ̀ lè lọ gbára yín sílẹ̀ ẹ̀ ń sun ẹkún kiri ní online olórí burúkú ẹlẹ́sìn èèyàn tí ò lè defend àwọn ará ìlú ẹ̀ òun láwọ́ defend gbogbo wa òun ni ká wá gbẹ́kẹ̀lé èèyàn tó ṣẹ́nu kúlúbú tẹ́nu ẹ̀ ṣe kúdúrú bẹ́nu fúnlẹ̀ ẹlẹ́dẹ̀ ṣé rí ìyẹn lè wọ́n gbọ́ ṣé ní tẹ́wọ́ ilé wọ́n gbọ́ èèyàn tó fi jà rẹ́gbọ́n kò rí nà mo sọ́rì torí tó bá wọjọ́ ọ̀la wa ni kábíyèsí Aláàfin àná tó bá wọjọ́ ọ̀la wa ni kò ní firu Gani jà rẹ àwọn náà wà lára àwọn tó balẹ̀ káàárọ̀ òjíire jẹ́ gbogbo wọn ti kú dànù báyìí wọ́n fi wá sílẹ̀ sínú wàhálà ìwọ olórí burúkú aláìnírònú èmi ọmọ kékeré gbọ́ ìrònú mi ju ti tiẹ̀ tan 100 ó wá bọ́ síta ó wá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ lè gbára yín àìmọye OPC tó ń ti kidnap kí láǹfààní yín àbí Ọbásanjọ́ ló pe Tinubu àbí Jonathan ló pe tá máa fowó bẹ̀yìn ó ní Tinubu pé ó mọ̀ pé gbogbo etí Gani ṣe ó mọ̀ pé ó fọ́ ní àbí ọ̀pá àṣẹ tá máa kó kẹrùn tá máa ṣe káàkàkà àbí yẹn ló ní túmọ̀ sí wa àbí yẹn ló rò pé ó jẹ wá ìgbọ́ wá bó síta wá bẹ̀ sí ní ṣéke kìdí kan wọ́ bẹ́wúrẹ́ bá bẹ́jú wọ̀nyí báyìí á fi èpè fún elépè bí àgùntàn bá bẹ́jú wọ̀nyí á fi èpè fún elépè gbogbo èpè tó ṣẹ́ ìwọ àti àwọn ọmọ tó bí lẹ́ẹ̀forí kọ́dún yìí kóṣù yìí tó parí lọ́kọ́lẹ̀ kò sí kankan tó lè fi ṣe mí èmi ò bẹ̀rù anybody kò sí kankan tó lè fi ṣe mí gbogbo èpè just useless ẹlẹ́sìn aláìní ìtìjú ọkùnrin ìgbà tó bá ń ṣe gbogbo orí burúkú ní Facebook báwo lọ ṣe mọ̀ pé ó fẹ́ wà responsible nínú ilé ọkùnrin gidi tó bá wà responsible nínú ilé wàá mọ̀ olórí burúkú aláìní ìtìjú wá kéèyàn àti ìyá kàṣẹ́ẹ̀tì pọ̀ ó wá bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ fún gbòòrò ó wá ń ṣe bí olórí burúkú online ó wá ń ṣe bí ìwèrè online ó wá rò pa abẹ́rùn kà á yẹ ọ́
kò ní yẹ tìrantìran. Ẹ má ti lọ gba àwọn ọ̀gá OPC tó ń kó síbẹ̀ àbí Sunday Igboho lẹ tún retí kó lọ bá yín gba àwọn yẹn láì nísìjú. Ẹni tó yẹ kẹ́dọ̀ ọwọ́ bojú báyìí tán ní kán ní kí ló ṣe yín pọ́n pẹ́ ń ṣe ẹ̀sìn. Ipò orí olórí gbà ṣe yín ṣe lójú yín. Orí olórí ò gbà ìṣe yín ṣe. Olórí burúkú olòṣì. Ìwọ believe pé mo fọ́ fún ẹ àbò believe pé mo lè máa bẹ̀rù ẹ òfo ló máa ṣe. Èmi mo kú fáyọ̀. I don't fear you. Ká yẹ ọ́ ká dáa fún ọ. Olórí burúkú ọmọ àlè. Ètò ṣẹ̀ṣẹ̀ ń pariwo Gani ìlú Gani wọ́n ti fẹ́ kidnap wọn tán kí ló ń ṣe sí èèyàn tí ò lè gbèyàn kan ṣoṣo láwa gba gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire. Ààrẹ ti blend kò ṣe bàbá ṣe bẹ̀rẹ̀ OPC ìbáta bẹ̀rẹ̀ OPC à ń ṣe làwùlà torí kò yá wa náà gbà yẹn but wọ́n ti teach wa sense orí wa ti pé ṣé ẹ kí lè fẹ́ káàrẹ̀ ṣe ẹ wá pé social media tí ẹ fẹ́ máa fi ààrẹ wé Sunday ẹ gbàgbé wọ́n ṣe lọ Sunday kò fẹ́ fi rẹ̀ ìwá wa kò ṣe pé tẹ́lẹ̀ ẹjẹ́ ká fẹ́ núlẹ̀ nígbà tó gbé rẹ̀ ń sìn yìí tó níwèé ẹkùn ó ṣe create organization ìwé ẹkùn ẹ̀ tó create one of the people tó ti wà lórí àwọn ọjà agbára yẹn tẹ́lẹ̀ my brother ẹgbẹ́ ló tẹ̀ sílẹ̀ ìná I'm talking to you Sunday wọ́n kò bá gbé mi owó jù nínà torí you know me very well mo mọ̀ mí nà and you don't know me I'm less concerned ibo ló kọ́ṣẹ́ jàǹgbára ẹ̀ under ibo ló ti bẹ̀rẹ̀ jàǹgbára ẹ̀ abọ́ fíìpé sójà kan máa wọnú gbó láì training abọ́ fíìpé sójà ò ní abẹ́ kọ́nẹ̀ tó ti jáde kò sí ìgbà tó bá gbólóò ní ká má wá sọ pé ààrẹ ọmọ ìyàwó kúta rẹ ní àwọn tó ti yàrá Sunday Igboho lọ there are thousands in this organization. ààrẹ gbàgbé bó ṣe ń lọ ààrẹ náà gbogbo ẹnu kọ́ o gbàgbé bó ṣe ń lọ kò tẹ̀ ṣe bó gbàgbọ́ àwọn fẹ́nu fọ́ dàtú sáyẹn ní mo sọ pé kó gbàgbé má sọ̀rọ̀ bá dì ẹ fi ààrẹ lẹ́yìn tẹ̀ fún ààrẹ ṣé kí ààrẹ bá gọ́ọ̀mẹ̀ sọ̀rọ̀ pé kí gọ́ọ̀mẹ̀ fún àwọn ní 6 months ààrẹ kọ lẹ́tà sí federal government ó kọ lẹ́tà sí state government ó kọ lẹ́tà sí urban councils lẹ́yìn ọkọ̀ sí individual cabinet ààrẹ kọ lẹ́tà sí wọn là pé ẹ aláwọ̀ mi ìyá ń jẹ àwọn èèyàn mi ní jẹ́ òbá tí mo jẹ́ káka kò lé lórí ààrẹ kó ṣe náà nígbà tó ààrẹ ààrẹ tó aláwọ̀ kí ló fi gbé ààrẹ ṣe tó bá rà lọ́wọ́ ààrẹ ni wàá mọ̀ pé lálàá nínú tuntun bá wu ẹgbàá pé bó ṣe ń lọ lọ́wọ́ lórí insecurity lẹ́yìn wa ọ̀rọ̀ security oṣù ọ̀rọ̀ bọ́lá bá fi parọ́ ọ̀rọ̀ security kọjá kan tí ìwọ tó ní ọ̀dá ìwé ẹ̀kún lẹ̀ tẹ́ máa kóra ẹ lọ sínú bó tẹ́ bá lẹ́yìn fly drone is that the way they handle security? apalẹ̀ Yorùbá jẹ́ ohun tó bá fẹ́ sọ̀rọ̀ pa security Yorùbá máa sọ wọ́n ní àkàrà pàlú kápẹ́ ẹ̀gbọ́n ògìrìwó kámú yọ̀ǹgá fi sáyẹ̀wò ló máa fi dá ẹ̀gbọ́n lára tó bá sọ̀rọ̀ ń bá ìjà agbára ẹni tó pọn pa security ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams kò láfiwé o Ìbà Gani Adams láfiwé o Ìbà Gani Adams kọjá fẹ́ni kan máa ń bẹ́ sí torí pé nílẹ̀ Yorùbá tabaníkà dá sílẹ̀ ká tún sà di ẹgbẹ́ tí Ìbà control tá à ń pè ní OPC ẹ jẹ́ ká ló gbàgbà káwọ́ gbà tí OPC ní exist OPC ní exist more than 30 years ago ó ti ń function even including that time with television ìkànnà ọ̀dọ́ wájú wà pẹ́ Ìbà Gani Adams ó kọ́ ẹ̀kọ́ nípa ìjàngbara ó kọ́ ẹ̀kọ́ nípa security ó dẹ̀ mọ̀ nípa èyí gẹ́gẹ́ bí akérògùn ààrẹ ọ̀dà kan fọlẹ́ Yorùbá kò sí bàbá ààrẹ pé wà táwọn dáhùn but ààrẹ ń dúró de order ni without order kò sí bàbá ààrẹ lè ṣe ààrẹ ti blend kò ṣe bàbá ṣe bẹ̀rẹ̀ OPC bàbá bẹ̀rẹ̀ OPC à ń ṣe làwùlà torí kò yá wa náà gbà yẹn but wọ́n ti teach wa sense orí wa ti pé if government don't allow you láti ṣe you can't do it tí government ò bá allow you kò ṣe kó o lè ṣe ààrẹ bá pariwo lé ní pé without the consent of government ọ̀ ò ní ṣe kankan without approval àwọn ò ní ṣe kankan ààrẹ mọ̀ nǹkan tó sọ ìgbà kan declare wanted where are you that time ibo ló wà ibo wọ́n wà nígbà tá a sọ yẹn nígbà tí wọ́n declare wanted go and look lọ́wọ́ bàtà fi declare wanted owó tó fi lé ààrẹ títí kan tó mú ààrẹ wọ́n tún mú ààrẹ ọmọ ojú ọtún ààrẹ yẹn ni nínú participation as the leader of organization ló mú tó fi di ààrẹ ẹlòmí àwọn òbí kí làárẹ̀ ṣe ààrẹ wà gbádà wọ́n ní ẹ̀fẹ́ tààrẹ tó wúyà àìní fúnra náà nínú jẹ́ akérògùn náà ó lè rágbádá nínú mi wọ́n tó ń bàdàbà wọlé kọ́mọ ẹgbẹ́ tó ṣe o tí jagunjagun bá wà gbádà aṣọ́gun ló wọ̀ bó ẹ jẹ́ ká ṣe bó jẹ́ tó jẹ́ ẹ jẹ́ ká ṣe bó ṣe ká ṣe kó lè bá a ní bó ṣe yẹ kó rí ìsìnkẹ́ ìdáwà sọ ikú òní pé ká ṣe máa lọ bó kálá gbé drone bàbá rẹ fly drone there is a way we can fly drone láì sọ fẹ́ ní kankan jagunjagun ó ṣe làwùlà jagunjagun gbé social media gbé má gbé tẹ̀lé àwọn tó bá mọ̀mọ́ ló mọ àwọn tó dààmú ló dààmú tó bá ní wọ jagunjagun nílẹ̀ Yorùbá there is a way you need to control yourself jagunjagun ò kí ń sọ̀rọ̀ look at àwọn military wa ta ni tó bá lọ sínú gbó ó lè rí bí tí kò gbé kámẹ́rà kankan dání only they achieve their aims ìgbà tó bá achieve nǹkan tó wáyà achieve náà máa wá kó síta pé nǹkan táwọn ọdẹ lélẹ̀ tọ́ba lọ bẹ́ẹ̀ ṣe security àwọn ẹ̀yà tó wà tó ń wò wá náà because fún làwà sọ̀rọ̀ àwọn ẹ̀yà tó wà tó ń wò wá pé ṣé báwọn ilé ṣe ń ṣe lélẹ̀ a máa ṣe bí ọdẹ àdúgbò mo sọ pàkan èmi mo kọ́ sọ pé jagunjagun yàtọ̀ fún lọ́dẹ o tó bá fẹ́ ṣe security nípa ilẹ̀ Yorùbá there's a way we can handle the security and the security tó ń lọ lọ́wọ́ ẹ bá fi dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ẹ jẹ́ ká mọ̀ tó bá fẹ́ fix tó bá rà lọ́wọ́ ààrẹ ni wàá mọ̀ pé lálàá nínú tuntun bá wu ẹ gbà pé bó ṣe ń lọ
ààrẹ kò rè pé tí ò bá ṣe pé yàmọ̀ yàmọ̀ olórí gbogbo yìí ṣe lórí social media ààrẹ kọjá pé káwọn kọ́ṣẹ́ máa jáde lórí social media tó ní jagunjagun lórí social media ẹni tó fẹ́ jagun kò ní fẹ́ kọ́ mọ òun ẹ jẹ́ ká mọ̀ wípé ilẹ̀ Yorùbá lásìkò táwa wà nípa gbógun òní kó wa lọ ogun bandit òní kó wa sòfà tí ìjọba ti gbà pé tí wọ́n bá ti lè gbà pé ààrẹ go ahead what ààrẹ expect what ààrẹ acting is approval please èmi tún máa fàṣíkò rọ̀ yín èmi máa fàṣíkò rọ̀ yín ìjọba ẹ fún ààrẹ ní approval tó ń pèrè kẹwàá bóyá máa ṣàkóso ní ṣe gbogbo ẹyẹ wọn Yorùbá pápá àwọn ìjọba wọn ní jẹjẹ máa pe ààrẹ kò sí bàtà ààrẹ ò rẹ́dì kò sí bàtà ààrẹ ò kúnra ààrẹ sọ categorically pé I have not led down thousands of ọmọ ogun ṣé ẹ ti lè mẹ́ka ààrẹ ṣe ẹ wá pé social media tẹ fẹ́ máa fi ààrẹ wé Sunday ẹ gbàgbé wọn ṣe lọ Sunday kò fẹ́ fi rẹ̀ ìwé wa kò ṣe pé tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ká fẹ́ núlẹ̀ kò sí ìmọ̀ tó bá wù kó lóòní ká má wàá sọ pé ààrẹ ọmọ ìjọba òkúta ààrẹ ní ni àwọn tó kí yàrá ya Sunday bò ó lọ there are thousands in this organization ọmọ jagunjagun ọ̀rọ̀ security insecurity ilẹ̀ Yorùbá ó kò ìlànà ẹgbẹ́ kámẹ́rà ká máa parọ́ fúnra wa tí jagunjagun ẹ tó bá dẹ̀ máa parọ́ ó lè parọ́ fún jagunjagun torí jagunjagun ọ̀pẹ lọ́dún pa nígbà tó gbéra ẹ̀sìn yìí tó níwèé ẹ̀kùn ó ṣe create organization ìwé ẹ̀kùn tó create one of the people tó ti wà lórí àwọn jàgbára yẹn tẹ́lẹ̀ my brother I don't get lẹ́yìn náà I'm talking to you Sunday wọ́n kò mọ̀ bá gbé owó júnì náà torí you know me very well mo mọ̀ mí náà can you don't know me I'm less concerned ibo ló kọ́ṣẹ́ jàgbára yẹn under bolo ti bẹ̀rẹ̀ jàǹbára rẹ̀ àwọn òfin pé sójà kan máa wọnú gbó like training àwọn òfin pé sójà ò ní abẹ kọ́nẹ̀ tó ti jáde so mo fọ́ ìgbòho ọ̀rọ̀ yìí ẹ má balẹ̀ Yorùbá jẹ́ security ilẹ̀ Yorùbá OPC wà ọkọ̀ Sunday ọlọ́mọbẹ bíi tàbíjọ́ àfojú òwe àgbèsè OPC náà torí àti ilé lọ́tọ̀ people tó yẹ pé wọ́n ti kúrò ní ẹgbẹ́ yẹn ó lè kúrò ní OPC bàgàdà wọ́n bí ẹ̀rọ àbúrò OPC mi lẹ́nu OPC náà wà máa jẹ́ tó gbọ́ bẹ́gbẹ́ yẹn ṣe rí ẹgbẹ́ akọ̀yà ẹgbẹ́ àti jàǹbára ni tó bá ti yẹ tó kúrò OPC tó ń lọ jà lọ́dà gẹ́gẹ́ sójà fún OPC ó mọ̀ kọ́ wọn lé nìyẹn ilẹ̀ Yorùbá ó jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká mọ̀ ká mọ̀ra ká dẹ̀ màgbàlagbà ẹ jẹ́ ká tẹríba fáwọn tó bá ti wà lọ́ba lè rọ́nà lọ́wọ́ insecurity ilẹ̀ Yorùbá mo sọ ní last time tí mo sọ̀rọ̀ ẹ wo bá fi ń bá gẹ́gẹ́ sí bàbọ̀ before kí Aláàfin kápẹ́sì wa ikú bàbá lè kọ́ lọ́ba wa dẹ̀dẹ̀ fún wọn kọ́ tó lè bí gàrẹ́ pé ó máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ìjà ó participation ti ní àwọn ìrìn àjò tó ti rìn ààrẹ gbàgbé bó ṣe lọ ààrẹ náà gbogbo ẹnu kọ́ o gbàgbé bó ṣe lọ kò tẹ̀ ṣe bó gbàgbọ́ nǹkan fẹ́nu fún dàtúntà ẹni tó sọ wípé kó gbàgbé má sọ̀rọ̀ báńdì ẹ fi ààrẹ náà ẹ tiẹ̀ fún ààrẹ ṣé bí ààrẹ bá gọ́ọ̀mẹ̀ sọ̀rọ̀ pé kí gọ́ọ̀mẹ̀ fún àwọn ní 6 months ààrẹ kọ lẹ́tà sí federal government ó kọ lẹ́tà sí state government ó kọ lẹ́tà sí urban councils lẹ́yìn ọkọ̀ sí individual capacities ààrẹ kọ lẹ́tà sí wọn là pé ẹ aláwọ̀ mi ìyá ń jẹ àwọn èèyàn mi ní tí òbá tí mo jẹ́ Kakanfò lé lórí ọmọ ààrẹ kó ṣe náà nígbà tó ààrẹ tó aláwọ̀ ló fi pé ààrẹ ṣe inú ìbànújẹ́ náà rẹ wà torí kó ṣẹlẹ̀ lẹ́ Yorùbá tó bá wá dúró social media ọmọ bá ààrẹ ṣe ni ọmọ tá ààrẹ ti gbé ṣe lórí lẹ́ Yorùbá ni ọmọ tó ṣe kó gbọ́n wọlé ni káwọn àti sọ fún àwọn àtàwọn wà lẹ́yìn ààrẹ gbogbo wa náà láti ìbọn tá à ń ṣe kó má jalè Yorùbá lẹ́yìn àtijọ́ wọ́n máa gbọ́n Yorùbá gẹ́gẹ́ ni o ìgbà tó fi sí yẹn sí náà tó mọ̀ pé Oòduà wà náà mọ̀ pé Yorùbá wà jọ́mbó ló ti bẹ̀rẹ̀ tiẹ̀ o mo tún fásitì pé mo tún bẹ̀yìn o kábíyèsí ọyàn fífẹ́ bàbá kárígbẹ́ lórí bàbá pẹ́lẹ́ tẹ́kẹ́tẹ́ ọba jẹ́kọ́ sí o kẹ́tù jẹ ọba kó jẹ kó pẹ́ o ẹ má wò wá níran o bẹ́ẹ̀ gẹ̀ kábíyèsí wa ikú bàbá yẹ̀ yìí Aláàfin Èkìtì òrìṣà abẹ̀yìn bẹ́ẹ̀ ṣe bá pẹ́sidẹ̀ntì wa sọ̀rọ̀ báwọn bá sọ yá ń ṣọwọ́ Yorùbá ẹ jẹ́ kó tún wá sílẹ̀ ẹ jẹ́ ká dùn mọ́ ọdún gbọ́dọ̀ bá wọn pàǹdìtì yìí inú bọ́ọ̀dẹ Yorùbá ló ní àwa la níbẹ̀ náà mo fàṣìkò rọ̀ yín o ẹ má sọ Ọlọ́run fún yín ní alágbára ẹ fẹ́ sọ alágbára di ojo ẹ̀ta alágbára tẹ ní ẹ̀ta ìtẹ̀ lọ́wọ́ àdẹ́sẹ̀ ṣe ti gbàgbé pé táwọn bá lọ àbábọ̀ ni Gani Adams Abíọ́dún di Adams 50 Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ikú òní parun nígbèdé o lóko lọ́wọ́ náà gbogbo ẹ bá lọ́sà sí àbíwẹ̀ fún èdè orí ẹ̀ ló máa lọ o ìwọ́n tó jẹ́ pé ẹni pásọ̀ ẹ bá rí ṣe àdúrà jagun lórí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo lọ ṣe o ìwọ́n tó jẹ́ àfáàná iná àfàdúrà jagun torí gbogbo àwọn ẹ̀sìn náà lágbà wọlé nílẹ̀ Yorùbá wa ojú òwòrán ti wá o ojú òwòrán tọmọ Yorùbá ó gbọ́dọ̀ pa wá o àwa náà dẹ̀ ní gbógun lọ ṣùgbọ́n mo tó fàdúgbò sọ tó bá pàgọ́ fẹ́ ṣe security nílẹ̀ Yorùbá I still repeat Sunday tó lọ dárò ẹ̀kún náà you know I said it everybody have their own our personally have a security company kò jẹ́ tuntun you just have a security company license tó bá náà fẹ́ láàbò wa tó mọ̀ ní pé àwọn sẹ́tọ̀ lọ sínú ọ̀bẹ báwọn ọlọ́pàá kan náà tẹ̀lé ẹ̀ jagunjagun OPC bá wọ bẹ̀ gbàgbé bó ṣe ń lọ o so kó fàṣíkò rọ gbọmọ Yorùbá kó nípa wà lónìí níwáde o ẹ jẹ́ ká nílé ẹjẹ́ máa fún ààrẹ ládùúrà o so but ààrẹ ò kí ń sọ̀rọ̀ làwùlàwùlà ààrẹ ìgbésẹ̀ ààrẹ máa sọ̀rọ̀ ààrẹ oníṣẹ́ àkókò jẹ láíláí ààrẹ ó ṣe dáadáa ló máa sunkún káàkiri ẹ lọ wo ìgbà tó ń mú ààrẹ màtọ́ dípẹ́ ààrẹ wọ́n tẹ̀ lọ ìgbà tó máa rẹ̀ jagunjagun tó máa fọ́kàn ààrẹ oṣù gbà kan tí kò bá lè kú tẹ́ nìyẹn jagunjagun fẹ́ràn wọn láti dẹ́wọ́ sun ilé ẹ̀wọ̀n sun ti ní ẹ̀ kí ló wá níbẹ̀ ìwọ́n tó lọ jọyìn ìjàngbara ó mọ ọdọ́ bá sọ́nù ìjàngbara ni ìjàngbara ni wọ́n mú ẹ̀kọ́ tiẹ̀ mọ́lé àwa fi sun ẹ̀wọ̀n àfi sun prison bí ìbọn náà gbé wa lọ gáwọ́ ti lọ èyí sẹ́kọ̀ọ́ Yorùbá ìjàngbara ilẹ̀ Yorùbá a mọ̀ wípé lóògùn lọ́wọ́ náà Yorùbá kọ́ lóko ẹrú
ṣùgbọ́n gbogbo tó bá wá níta rẹ̀ báwo ni ẹ jẹ́ ká jọ sí ẹ̀ka rẹ̀ máa wò náà wọ́n ní àlàbà ìlú máa fọkọ ọdẹ wọn mo tún sọ ọ́ lẹ́ẹ̀kan sí o èmi gẹ́gẹ́ bí Ọ̀túnba Adéwálé Hamzat Akínrógun Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá ẹran ni mo fọwọ́ gbà kó ṣe gún wọ́n tó bá ń jó tuntun rà náà gbogbo ẹgbẹ́ wọn lè jẹ́ jagunjagun náà ẹ jẹ́ ká fi ìbàfọ́ lórí àwọn olórí wáyé àtijọ́ ìgbà tá a frustrate wọn frustration ló bá wọn tí mi fi bínú wọlé frustration ni ìtorí gbàgbọ́ máa ń ṣe nǹkan táwọn bá yìn wọn wáyé abúlé kí ló dà ń bó wọn ààrẹ òǹkó yin wọn o ṣùgbọ́n mọ̀ wípé ìdí bàbá lọmọ bókó ìdí bàbá lọmọ bá ti ní wàá padà tẹ́lẹ̀ bàbá rẹ lọ bẹ̀rẹ̀ ẹ̀mọ iye tó ti sọ pé ààrẹ máa wò ní wíwá gẹ́tùdé ọ̀npá rẹ forí parí lọ béèrè tó ṣe fún ààrẹ tó pè láàrẹ nígbà tí bá gan tó sì wà ní Gani Adams kábà wà sọ pé bàbá wa di Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ kó mọ̀ pé gbogbo nǹkan agbára lẹ́yìn ìbálò wà lára rẹ̀ ààrẹ ọ̀ṣẹ́ ni àmì rífin o ààrẹ ọ̀ṣẹ́ ni àmì rífin rárá tọ̀ mo fẹ́ ká mọ̀ wípé tó bá ń dó tuṣu fùràǹdà ní fẹjọ́ fún wa ààrẹ rẹ̀ bí o ààrẹ múra o bọ̀ mo ń rọ àwọn ìjọba lẹ́ẹ̀kan sí tá a bá sọ pé ìjọba ni gọ́ọ̀mẹ̀ntì ní people and for the people àwa náà níjọba ẹ̀yin Yorùbá tó wà lórí ìjọba wọn làwọn gọ́ọ̀mọ̀ ní southway please ẹ má jẹ́ kí ìyá máa jọmọ Yorùbá ẹrú wà ńlẹ̀ ẹ jẹ́ ká gbà bí mo ṣe ń lọ ẹrú wà bí tẹ́rù wà ẹ má jẹ́ kí ìyá máa jọmọ Yorùbá wọ́n ń kọ́ àwọn ìyá wa wọ́n kọ́ ọmọ wa ẹ̀fí ìbẹ́ni wọ́n máa lò ní inú ààrẹ òkú. wọ́n jà fáwa làwa nífẹ̀ẹ́ ni ẹni tó bá ń jà fún wa ẹni tá à ń rí ipa ẹ̀ lórí wa ó làwa nífẹ̀ẹ́ kò ń ṣe ẹni kò ṣe pé bóyá ẹ̀kan wà ní lúgù kan ogúndé lẹ́sìn àárín ẹ̀ tí ẹ̀ mi ò bá ń pàdé ní social media kẹ́ mi ò kẹ́ address àwọn ọmọ Yorùbá kẹ́ address àwọn ọmọ Yorùbá tẹ́ jẹ́ aṣíwájú ogun lé lórí kẹ́ address wa pé bó ṣe lọ lélẹ́yìí o olóyè Sunday Igboho gan tí wọn ò ní oyè tí wọ́n fún yín yẹn wọ́n sì gbìyànjú agbára wọn bó tiẹ̀ jẹ́ pé ìjọba tún ká wọn lọ́wọ́ kò díẹ̀ àwọn sì tún gbìyànjú agbára wọn wọ́n tọ̀ fẹ̀yìn tó yẹ pé wọ́n fún ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò aṣíwájú ogun ẹ̀yìn ìlà wà rí pé ẹ tiẹ̀ dìde ẹ tiẹ̀ sọ̀rọ̀ rárá tọ̀ ṣé ẹ sí Nàìjíríà ni àbí ẹ exist mọ́ torí lójú tèmi gan ẹ exist lójú mi o. ìyàwó di tẹ́ ẹ jẹ yìí ẹ ò lè gbé adìyẹ ó bẹ́tà kẹ́ ẹ lọ gbé oyè lẹ̀ ẹ withdraw title fún wọn tó ní title o. ta ni ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó yẹ pé òun gan ò lè pàṣẹ fún yín pé ogun ti délẹ̀ o kẹ́ múra ogun o kò ní yẹ ẹ̀yin àti ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò torí wípé ogun délẹ̀ ń sìn àárín yín ìtàn tá a gbọ́njú bá ni pé ẹnikẹ́ni tí ó bá ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní aṣíwájú ogun ajagun ni ó ní anytime tí ogun bá fẹ́ jà ìran Yorùbá ó ní ó dìde tí ó lọ jà bó látìgbà tí ogun ti wọ ilẹ̀ Yorùbá yìí ẹ ti understand mi ò rí yín kẹ́ jáde sí social media kẹ́ sọ̀rọ̀ rárá ẹ̀dẹ́ ń pera yín ní Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ẹnikẹ́ni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní yẹ wọ́n o ẹ ti understand kò ní yẹ wọ́n o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere nígbà táwọn Fúlàní wọ ìlú Ọ̀yọ́ tán lọ kó àwọn pípù yìí ara ò ta yín kò ń ṣe àwọn àgbàlagbà nìkan ló wà ń bẹ àwọn ọmọ kéékèèké ara ò ta yín even though ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gan kó má pàṣẹ fún yín pé kẹ́ ẹ lọ jagun ó yẹ kí ẹ̀yin gan kí ara ta yín kẹ́ ẹ dìde pé ara ẹ̀yin ò lè dúró de order anybody ẹ gbọ́dọ̀ secure ṣé mọ̀ pé ẹni tó bá kí ni ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi yín jẹ gẹ́gẹ́ bí ìtàn táwa gbọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò aṣíwájú ogun anytime gbogbo ìgbàkigbà tí ogun bá jalè Yorùbá ẹ̀yin lè máa ṣíwájú ogun ẹ̀yin lè máa lọ jà fún wa ẹ dìde rárá ẹ tí ẹ̀yin ara ò ta yín Ìbà Gani Adams wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe like ṣé civilization ló fa ilé ní àbẹ̀wò ṣé civilization ló sọ pé kẹ́mọ́ lọ jagun ní àbẹ̀wò because ogun ló délẹ̀ yìí o nígbà tí àwọn ẹ̀yà kan tí wọ́n wá kó àwọn ẹ̀yà yín ẹ sọ̀rọ̀ ẹ silent nígbà tó yẹ pé ẹ sí láyé bàbá wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ̀yin náà dẹ̀ bímọ o ẹ wo láti bí oṣù kan táwọn ọmọ yìí ti wà nínú gbó ara ò ta yín pé àánú o anybody tó bá fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gan tó yẹ pé bóyá ẹ̀ ń dúró de ọ̀dà ẹ̀ pé kó fi ní ọ̀dà láti lọ rescue àwọn people yìí láti bí oṣù kan tí ẹni yóò sọ ẹni tí fún yín ó yẹ kára ta yín kẹ́yìn dìde olóyè Sunday Igboho àwọn nìyẹn nínú gbó yẹn náà wọ́n ń gbìyànjú agbára wọn bó tẹ̀ jẹ́ pé ìjọba ká wọn lọ́wọ́ kò gbogbo ìgbà tí wọ́n ti kidnap wọn gan tí wọ́n ti kidnap àwọn ọmọ tí wọ́n kidnap tí wọ́n ti kidnap àwọn èèyàn wa yìí tó sì jẹ́ pé àwọn Fúlàní wọ́n wà nínú gbó wọ́n ń lé àwọn èèyàn kúrò ní oko ẹ̀yin ló yẹ kẹ́ kọ́kọ́ dìde kí olóyè Sunday Igboho tó dìde olóyè Sunday Igboho tún wá dìde ẹ̀ tún wá ń bí fún wọn èmi ò tẹ́ gbọ́dọ̀ bí fún wọn because anybody tó bá bí fún olóyè Sunday Igboho ikú ló fi ń sòfàjẹ́ tí ẹni yẹn gan ò bá sọ̀rọ̀ tí ẹni yẹn gan ò bá gégùn lé lórí àwọn ancestors àwọn great father wa yẹn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ tó ti lọ ẹ ti understand wọ́n máa bá yín jà tẹ́ bá fi lè bá olóyè Sunday Igboho tẹ́ ń bá wọn ní beef àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ lọ ẹ ti understand wọ́n máa bá yín jà in spiritual torí pé olóyè Sunday Igboho sì ń gbìyànjú agbára wọn láti gba àwọn people sílẹ̀ ẹ̀yin tó wá ń pè ní ẹ̀yin tó wá fi jẹ oyè wọ́n fi yín jẹ oyè ẹ̀ lè gbádìí ẹ̀
ó ṣe mí láàánú fún yín o wọ́ọ̀tò yìí tán fi yín jẹ o ó yẹ kójú tì yín gan ó yẹ kójú tì yín tí ẹni tó fi yín jẹ oyè yìí tí ó bá pàṣẹ fún yín pé kẹ́ ẹ lọ jagun yìí ó yẹ kójú tì yín kẹ́ ẹ sọ pé oyè yìí o jẹ mọ́ o wàláì nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó pàṣẹ fún yín pé kẹ́ ẹ lọ rescue àwọn people yìí ó yẹ kójú tì yín pé ẹ̀yin aṣíwájú ogun ẹ̀yin odidi Ààrẹ Ọ̀nà Kakanfò wá lè dìde kẹ́ ẹ lọ rescue àwọn èèyàn yín àwọn ọmọ yín ó yẹ kí ojú tì yín ó yẹ kẹ́ ẹ fi ipò yẹn sílẹ̀ torí wọ́ọ̀tà Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi ń jẹ o láti jọ tí ẹ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ẹ jáde sí social media rí kẹ́ ẹ address àwọn èèyàn even though àwọn OPC ọmọ yín gan tán wà láwọn yín gan address wọn rí ó ga fún yín wọ́n ṣe báyẹn o Ọlọ́run Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi ń jẹ yẹn ò yẹ yín o ẹ ti understand ẹ kàn ń ṣe bó ṣe wù yín owó ẹ kàn là ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún ẹ̀yin náà ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún ẹ jẹ́ ká mọ̀ pé ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún náà olóyè Sunday Igboho sá jáde síta bólì ó sọ pé àwọn ṣiṣẹ́ fún ìjọba ta ló lọ mú wọn ta ló pa wọn ta ló àrẹsọ yín náà jáde síta náà kẹ́ sọ pé ká mọ̀ pé ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún ọ̀rẹ́ kí a ti mọ̀ pé ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún torí wọ́n ti ra ohun yín wọ́n ti ra voice yín lè jáde síta àwọn èèyàn wá wà nínú gbó láti bí oṣù kan ara ò ta yín ṣé kò ń ṣe ẹ̀jẹ̀ tó wà lára wa ló wà lára yín ni bàbá oyè tán fi jẹ yẹn ò yẹ yín o àwọn tó dẹ̀ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ orí wọn máa dá fún yín. Ààrẹ Almaroof lórúkọ tèmi Ìdómògùn ni mi Akínlàjà ipò tí pọmọ yẹ tó torí ọmọ lọmọ ipò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkín tè gbáya lọ́wọ́ aláya ọmọládé ńládé Aláàfin òládé adé aládìkún la gbà fáláàfin oríkì àwọn bàbá ńlá bàbá wa ni àwọn ọmọ aládìkún amọ̀ra wa bẹ́ẹ̀ ni àwọn òde ń ṣe ọmọ àlè ẹ̀yin brọ́dà mi sísítà mi àbúrò mi ọmọ tẹ́ ẹ wà lórí ibi ẹ ṣí àkíní sí WhatsApp yín kó kan gbogbo wọn lára mo fẹ́ pàṣẹ mẹ́sẹ̀gì sí èèyàn méjì àti àwọn olórí wa lẹ́yìn tí bá pàṣẹ mẹ́sẹ̀gì yẹn kí tó pàṣẹ mẹ́sẹ̀gì yẹn sáwọn èèyàn méjì mo kọ́kọ́ fẹ́ bọ́ sọ́dọ̀ ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí Sunday Adéyẹmọ àti Ààrẹ Gani Adams then lórí olóyè Adéyẹmọ Ìgbòho àti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ rí i pé mo ṣe pín orúkọ tó kọ́kọ́ ń jẹ́ kí gbogbo wọn tó dolóyè nìyẹn ìfẹ́ máa dákọ yín gbogbo yín tẹ́jọ́ ṣe tẹ́ṣẹ̀ orí èké tẹ́ṣẹ̀ my brother ẹ̀gbọ́n mi ni ẹ̀dẹ̀ ń ba yí ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pa Gani Adams náà tẹ́ ń sọ ẹ̀gbọ́n mi ni àbúrò mi ni fásitàn kan ní kíní kan ní amọ̀ yín àmọ́ ipa tí olóyè Ìgbòho ti kó nílẹ̀ Yorùbá ìwọ̀nba pati Gani Adams náà ti kó àwọn àwádáwò ò bá mọ púpọ̀ àwọn tó mọ̀ jù wá lọ wà ẹ wá fẹ́ sọ di fashion ẹ fẹ́ sọ̀rọ̀ Sunday Igboho àti Ààrẹ Gani Adams ẹ fẹ́ sọ di PDP ẹ fẹ́ wá sọ di top of the tent top of kíní kíní máa ń pè náà tẹ fẹ́ máa mú láti fi ṣe kíní láti fi máa tákù kẹ́ lè máa rí owó èyí tẹ́ ẹ bá dúró tó bá pẹ́ ẹ̀ dúró lórí pé kí olóyè Sunday Igboho àti Ààrẹ Gani Adams kí wọ́n parí ìjà ẹ̀ kan ṣe ẹyọ kan tó yẹ pé ìjà lẹ́ ń wá mo rí bọ̀bọ̀ kan ó ń ṣe bí ẹni tí wárápá mú ló bọ́ ta mí morúkọ ẹ o àní ìdí ẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ ń bú Gani ẹ̀yin ọkùnrin tẹ́ ń bú Sunday Igboho gbogbo yín ẹ̀ ní ẹ̀tọ́ láti ṣe lè níta nísìnyí ìrẹ́pọ̀ ìṣẹ̀kẹ̀ pè bí èèyàn kan fi kọ́mẹ̀ntì kan lẹ́mẹ̀ brọ́dà mi àmọ̀tẹ̀ gbàgbé orúkọ Ọlọ́run níjó bàjẹ́ fún ẹ kí wọ́n pe ìpàdé àwọn lọ́balọ́ba kí àwọn bàbá yìí sọ ṣé bọ́ ṣe ń pa á lọ́mọ yìí olóyè tó wà lórí ipò léni tó jẹ́ number 1 citizen ọmọ Yorùbá ni wọ́n ń gbé wa lọ́mọ pa wọ́n ń pàyàwó wa wọ́n ń rí ọyàn wọ́n ń rí ẹpọ̀n wọ́n ń jù sẹ́nu ṣebí ìtẹ̀yìn rí ni tẹ́yìn bá rí fídíò táwa rí ń bì gbogbo ẹ̀yin tẹ́ ń tì torí pé kẹ́ lè rí viewers yẹn ẹ̀ ní máa bú Ààrẹ Gani Adams ẹ̀ dẹ̀ ní máa bú olóyè Sunday Igboho ẹ tí wàá fẹ́ sọ di fashion Ṣeun àti Gani Adams láyé ìgbà yẹn gbogbo oníkálukú alamọbi tó ń jà sí mo fi Ọlọ́run búra mi ní support ẹnì kankan bíi eléyìí bọ̀ máa fa ẹ̀yin bàbá mi méjèèjì létí tó bá wá wù yín kẹ́ ẹ gbọ́ nǹkan tí mo sọ tó bá wù yín kẹ́ ẹ má gba nǹkan tí mo sọ bọ̀ tó bá dọjọ́ iwájú àwọn ọmọ Yorùbá ní Ààrẹ Almaroof sọ̀rọ̀ yìí ẹ wá fẹ́ kàn sọ wá di ọ̀tá ara wa ẹ̀yin ọmọ Yorùbá gangan fúnra yín tó yẹ kẹ́ ẹ dìde kẹ́ni káwọn bàbá yìí rẹ́pọ̀ mo rí bọ̀bọ̀ kan ó ń gbé Gani Adams ṣe pé mo rí kan ó ń gbé Sunday Igboho ṣe pé ẹjọ́ tó lọ lọ́n báwo la ìfẹ́ sẹ́tù kínní rí pé ẹ ti ń ṣi èrè gbogbo ẹ̀yin tẹ́ ń bú wọ̀nyí rí pé kò sí ọpọlọ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn kan ń sìn
ẹ̀ ń gbé olóyè Ìgbòho sórí láìfù yín ẹ̀ ń ṣe wíwárà sí ẹ̀ fẹ́ràn di mánà yìí dénú ẹlòmíì inú yín tó bá ní kẹ́ mú dé bus stop Àkẹsàn ẹ̀ ní tíjì ó jáde ní òkè ààfin tẹ́ máa fi yí lọ́rùn. The same thing apply to Ààrẹ Ọ̀nà Kakanfò. What is wrong with us? Ìgbà mélòó la fẹ́ fi ṣe eléyìí dà? In tó wà ńlẹ̀ yìí ò ń sọ̀rọ̀ ọjà rárá. Ibi tí àwọn ọmọ Yorùbá ibi tá a ponú sí nìyẹn. Ìjà kọ́ la lè fi settle kínní. Ìjà kọ́ ọ̀rọ̀ ẹnu lásán ni. Mo sọ nínú fídíò tí mo ṣe kọjá. Mo nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ èmi ni mo parí ìjà láàrin wọn. Wọ́n dẹ̀ gbà fún mi. Bẹ́ẹ̀ mi ò tiẹ̀ nípò kankan. Táwọn lóye pa àwọn náà nípò nílẹ̀ Yorùbá láwọn méjèèjì. Tí gbogbo ayé dẹ̀ mọ̀ ọ́n bọ́tà kéré inú ayé. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi ì lè pe ààrẹ kí n bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi ì lè pe Sunday kí n bá sọ̀rọ̀. Bọ́tà ọ̀rọ̀ méjèèjì yìí sì kàn lọ gbọ́ lórí nẹ́ẹ̀tì kan pèkì ẹ̀ fúnra wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe yìí ṣe bí bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ fẹ́ràn Sunday ṣe bẹ́ẹ̀ náà lẹ fà á lé DSS lọ́wọ́. Ẹni tó máa ṣùtì láàrin èrò tó máa escape. Mo kàn ń já yín sí àwọn nǹkan kan ni. Gbogbo àwọn tó ń gbé yẹn mo sọ ẹnìkan náà tí wọ́n máa ní kí ọlọ́kadà máa gbé yín tọ́lọ́kadà wa ti gbé yín á máa sọ pé mo fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni tó wà nínú mọ́tò tó wà ń bẹ̀ yẹn ni brother mi let me tell you tó bá fi aláwọn kan sun ẹ mọ́ di mọ́tò wọ́n máa fi AK-47 máa fi lead ẹ wọnú mọ́tò tó bẹ́ẹ̀ kò rí street pò ní lọ but the only way tá lè ṣe ni pé tí wọ́n bá ti fìbọn hàn yín ẹ má jẹ́ kán jí yín gbé nínú àdúgbò yín mọ́ gbogbo tó fi ń gbìyàn ni pé kán gbébọn ńlá ó lójú ẹni tó ń wọlé lọ ká mọ́ information ilẹ̀ ń taṣẹ́ ara wa ẹ̀yin ọmọ Yorùbá yìí náà lẹ̀ ń taṣẹ́ ẹ̀ ń taṣẹ́ fọ̀tún ẹ̀ ń taṣẹ́ fòsì ẹ̀ ń taṣẹ́ fún wájú ẹ̀ ń taṣẹ́ fẹ́yìn ẹ̀ wá taṣẹ́ gbogbo àwọn ọmọ yín tán wọ́n wá ń gbé àwọn ọmọ wa wọ́n gbé wọn pa bandit tún ṣe give away àwọn ọmọ Yorùbá àwọn náà tún ṣe kíni wọ́n send account síbẹ̀ ọmọ Fúlàní kan sọ̀rọ̀ ìtì tàná tí mo ṣòyìn ọ̀tọ̀ ọmọ Fúlàní kan náà tún sọ̀rọ̀ òun ti sọ Yorùbá dáadáa onítàwọn bá mú Sunday Igboho àwọn máa pa lẹ́wọ́ndà comment ẹ̀ mo comment sí pé ó ní cruise máa pa ẹlòmíì torí tó bá mú ẹ̀ gbòòrò wọ́n máa ṣe padà wọ́n máa nù ẹ̀ máa kún ẹ̀ lápá ni kò tó mọ̀ pé èèyàn ń ṣe cruise ṣé cruise ló ń sọ pé tẹ bá mú ẹ̀ máa pa táwọn àwọn mẹ́ta yòókù sọ pé a máa fi bàtà náà pa ni ó dẹ̀ ló ń ṣe cruise ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹjọ́ torí Ọlọ́run kábíyèsí kú bàbá yèyé Ọọ̀nífẹ̀ Aláké Àwùjalẹ̀ Olúwo Èkémọ̀wé ọ̀fọ̀ Èkìtì kíní kan ọ̀fìn lára onígbà ọ̀fìn gbà kan eléko ọ̀fìn kó níbo lẹ wà ṣé tẹ bá hold meeting kí àwọn méjèèjì kan papọ̀ kan lọ jà níbi tẹ́ ń ba bọ̀ ń sìn tí ààrẹ Gani Adams bá rí opportunity láti ṣe ṣùtá fún Sunday Igboho ó máa ṣe pẹ̀lú nǹkan tẹ̀ ń ṣe yìí tí Sunday Igboho gan náà bá ní opportunity láti ṣe ìkà fún ààrẹ Gani ó máa ṣe ọkàn tèmi lèmi sọ o mi ò mọ̀kan wọn o ìjà kọ́ la fẹ́ fi settle kínní yìí nígbà tẹ́ bá ní kí àwọn méjèèjì tẹ́ ń sọ̀rọ̀ kí ọ̀rọ̀ máa di ìjà kó máa di wàhálà ẹjọ́ tó lọ báwo la fẹ́ get off kínní báwo la ṣe fẹ́ get off ẹ̀ bíkọ́ mo rò mi ríro mi ò fẹ́ sọ̀rọ̀ torí pé mo fẹ́ kí live tí mo ṣe ẹ̀ káwọn èèyàn kọ́kọ́ gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa adapt gan ẹlòmíì máa wò pé tírú àwa yìí mo ti máa ń sọ fún tírú àwa yìí bá ṣe ṣó àwa ò ṣe ṣó pa fẹ́ rówó wọ́n ti mú èmi tilẹ̀ tipẹ́tipẹ́ ṣe ṣó pé we want money but ẹ má dàárín àwọn people irú náà ìjọ tó rọ lọ́mú fún ọlọ́run bẹ̀yìn náà wọ́n ń pa àwọn ọmọdé ọ̀la wọ́n sì ń gbéyàn mo ti sọ fún yín ẹ jẹ́ wọ́n nu yín ẹni tó bá ṣí aṣọ sókè tó bá fi ìbọn hàn yín ní kọ́nà tẹ́ ẹ bá pariwo tó bá gbé yín yẹn lọ nìyẹn ẹ jẹ́ kan pa yín bẹ́ẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní nǹkan míì tí mo lè fún wa ju pé ẹ jẹ́ kí ìjà settle láàrin àwọn people ẹ stop láti máa àtáàkì olóyè ẹ stop láti máa àtáàkì Gani Adams èmi ò lè pè wọ́n mọ́ o bọ̀ kó ní kálukú máa ju shade síra wọn èmi lálágbára èmi ní kinní kan wọ́n ti ẹ̀ lọ wò tán wọ́n láàrẹ Gani Adams oníkálukú mọ bó ṣe ń ṣiṣẹ́ ẹ fi Sunday Igboho lẹ̀ let him do nǹkan tí Ọlọ́run bá ní kó ṣe fílẹ̀ ẹ fi ààrẹ Gani lẹ̀ tó bá lòun ò lè ṣe ẹ jẹ́ ká fèsì tó lè ṣe kí ni yóò tí ì tó ìjà òun ò lè ṣe nìyẹn ẹ jẹ́ ká fèsì tó lè ṣe ó lè wú anybody kó ní mò ń gbìjà mi ò gbìjà anybody o kò sẹ́ni tó ń bọ́ mi nínú wọn o kò dẹ̀ sẹ́ni tó lè bọ́ mi ẹnu kọ́ èpè kọ́ ẹnu bọ̀lì kọ́ ẹ má dájà lẹ̀ láàrin àwọn ọ̀gá méjì ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán ṣàyè wọn leave them alone
kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan sẹ́yìn gangan ẹ̀yin lẹ fẹ́ sọ kọ́tọ́ máa ṣe ni ẹ wá bọ̀ tẹ̀ ń bú wọn ẹ̀ ń bú lágbájá ẹ̀ ń bú tàmọ̀dùn èmi ò ní bá yẹn sínú ẹ̀ support pé I should support somebody èmi ò ní bá yẹn sínú ẹ̀ o. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fi dílé àbíkẹ́ fi dílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹ̀wà kan fi dílé àbíkẹ́ fi dílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.